Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV gist tèní bí a ṣe gbọ́ ò wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n wẹ́kọ̀mù àwọn Táyé àti Kẹ́hìndé ìbejì èyí tí àǹtí wa Fashion tó bí sí inú palace tó bí fún wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ mọ̀ pé látìgbà tí àǹtí wa ti bí ọmọ yìí ìjà léni ìjà lọ́la lórí pé òun fẹ́ kí kábíyèsí wẹ́kọ̀mù ọmọ nítorí pé látìgbà yẹn bàbá wèrè ńlá wọn ò gbégbèsè láti wẹ́kọ̀mù àwọn ọmọ yìí ìtorí ẹ̀ ni ọ̀rọ̀ yìí fi rí bí ó ṣe rí tó jẹ́ pé àǹtí wa bẹ̀rẹ̀ sí lọ́kiri àìmọye ìgbà ni wọ́n ti lọ bá rọ́pò pé kí wọ́n bá kábíyèsí sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí inú mi dùn sí ni pé kábíyèsí mú ìlérí wọn ṣẹ lẹ́yìn ìgbà tí Queen Naomi dé inú palace wọ́n gbé ìgbésẹ̀ láti wẹ́kọ̀mù àwọn ọmọ yìí padà wá sí inú palace. Ṣé ìgbà tí wọ́n wá wẹ́kọ̀mù àwọn ọmọ yìí padà wá sí inú palace ṣé inú palace ni wọ́n máa gbé ni? Mi ò lè dá yín lóhùn question yẹn ṣùgbọ́n bí a bá ṣe ń gbọ́ update a máa mú wá fún yín. Ẹ mọ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ kiri pé kì í ṣe ọmọ kábíyèsí làwọn ọmọ yìí Máṣọ́lá ò bá wọn gbé. Mi ò sọ gist yẹn nítorí pé mo sọ fún yín wípé ẹni tó lọ́mọ ó mọ ọmọ ẹ̀. A lè sọ pé àwọn ọmọ kábíyèsí lọ́mọ yìí a dẹ̀ lè sọ pé àwọn ọmọ kábíyèsí kọ́ lọ́mọ yìí. Ìgbà tí bàbá wèrè ńlá tó ti láwọn làwọn lọ́mọ kí ni tiwa láti máa sọ gist tí ò yẹ ká sọ. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ wọ́n wẹ́kọ̀mù àwọn ọmọ yìí sí inú palace kábíyèsí and oríire ni ó jẹ́ nígbà tí a gbọ́ wípé kábíyèsí wẹ́kọ̀mù àwọn ọmọ yìí padà wá sí inú palace. Ẹ mọ̀ pé àwọn ọmọ yìí wọn ò ṣe èèyàn kankan wọn ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn wọ́n wá sáyé tiwọn ni. Nǹkan kí nǹkan tí ò bá máa ṣẹlẹ̀ àwọn ọmọ yìí wọn ò ní nǹkan kan láti ṣe pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n mo gbé oríyìn fún kábíyèsí fún ọwọ́ èyí tí wọ́n gbé láti gbé àwọn ọmọ yìí padà wá sí inú palace láti ṣe welcoming back fún wọn tí wọ́n dẹ̀ fi ìlẹ̀kẹ̀ ẹ̀yìn sí wọn lọ́wọ́ as ọmọ ọba obìnrin kan ọkùnrin kan ni wọ́n. Mo really appreciate nǹkan tí kábíyèsí ṣe. Nǹkan tí mo dẹ̀ fi appreciate nǹkan tí kábíyèsí ṣe òun ni wípé pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ lórí social media wọ́n pa ẹnu àwọn èèyàn mọ́ lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn ń gbé kiri. Àwọn family kábíyèsí bàbá wọn parọ́pò àti àwọn yèyé mẹ́ta àti stepmom àti prince adé gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀ ni wọ́n wẹ́kọ̀mù ìyá àti ọmọ ni wọ́n wẹ́kọ̀mù àwọn ọmọ yìí wọ inú palace kábíyèsí. Ṣùgbọ́n nǹkan tí a lè sọ òun ni bóyá àwọn ọmọ yìí bóyá wọ́n máa wà nínú palace ni àbí wọ́n máa padà sí Ìkòyí ní Èkó. A lè dá yín lóhùn bó tá bá ti ń gbọ́ any update a máa mú wá fún yín. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé a kí ọmọdé a kí àgbà ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o àtúndé àgbétútù dé àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist Mashola àtúndé o àtúndé Mashola Gist TV àtúndé. Ẹ̀yin èèyàn lé
Ẹ káàbọ̀ sí acknowledged.th. Yorùbá ni a máa ń sọ lórí ìkànnì yìí. A máa ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé, à ń sọ Yorùbá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ jẹ́ kí a jọ máa gbọ́ gist lọ. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi gbọ́wọ́ yín sókè o. Kábíyèsí wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà láti gbé àwọn ọmọ yìí padà wá sí inú palace láti welcome wọn padà. Ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ wọn ní culture Ilé Ifẹ̀ ni pé ọmọ tí irun orí ẹ̀ tó gbé wá látọ̀run tí ò bá tí ì ré kúrò kò lè rí kábíyèsí. Àtìgbà yẹn dẹ̀ ni wọ́n ti ní kí àǹtí wa fashion kí wọ́n dúró sí Ìkòyí ní ilé tí kábíyèsí rà fún. Ẹ dẹ̀ mọ̀ pé àtìgbà yẹn náà ni àǹtí wa fashion ti ń sáré kiri láti make sure pé wọ́n ṣe welcoming party fún àwọn ọmọ yìí láti padà sí inú pálàsì láti welcome wọn padà sí ààfin. Ẹ̀yin náà mọ̀ pé ọmọ kábíyèsí ni àwọn. So gbogbo nǹkan tó dẹ̀ ti ṣẹlẹ̀ tó yẹ pé àwọn èèyàn ń sọ̀rọ̀ oríṣiríṣi, ẹ̀yin náà rí i pé Mashola ò bá wọn gbé irú gist yẹn nítorí pé mo believe pé kábíyèsí ò jáde. Wọn ò ní ọmọ mi kọ́ ni àwọn ọmọ yìí o. So ìgbà tí kábíyèsí ò dẹ̀ ti jáde, àwa ò lè gbèrú gist báyẹn. So ní ìsìn welcoming the children back to the palace, òun ni àwa fi tó yín létí wípé kábíyèsí ti gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé lórí láti welcome àwọn ọmọ yẹn padà sí inú palace. Tí a bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá fún yín. Kí gbogbo etí tó ń gbọ́ wa o ní ilé lóko àti lẹ́yìn odi, Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo yín o. Happy New Week to you all. Ọ̀sẹ̀ yìí á sàn yín sówó, á sàn yín sọmọ, á sàn yín sálàáfíà. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere o. Ẹ̀yin old subscribers, a kí yín, ẹ ṣé, ẹ kú àdúrótì. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń share, tẹ́ ń like, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ̀yin new subscribers tẹ́ ṣe darapọ̀, ẹ káàbọ̀, ẹ ṣé gan ni. Adúpẹ́, adúpẹ́, àtún ọpẹ́ dá ní ọwọ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ gbogbo yín sókè o. Ẹ ṣé, ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.